A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ 12 nínú oṣù kọkànlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu òun máa ń ló ti ké sí àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti parí gbogbo aáwọ̀, rògbòdìyàn àti àwọn fàákàjà eléyìí tó ń wáyé láàrin wọn ní ìpínlẹ̀ náà, kí wọ́n sì máa bára wọn ṣe gẹ́gẹ́ bí ọmọ ìyá ọmọ bàbá kan náà o, lójúnà láti lè gbáradì bí wọn yóò ṣe gba ìpínlẹ̀ Ọ̀yọ́ kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú alátakò tí ó bá fi di ètò ìbò ọdún 2027. Gẹ́gẹ́ bí ààrẹ Tinubu ti sọ̀rọ̀ náà nínú ètò kan èyí tó wáyé, èyí tí wọ́n gbé kalẹ̀ láti máa fi ṣe ìrántí gómìnà Ọ̀yọ́ ní ìpínlẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ rí lọ́dún 1999 sí ọdún 2003, eyín olóyè Lam Adésínà, níbi ètò ọ̀hún tó wáyé lánàá nílùú Ìbàdàn tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tí alákòóso fún ọ̀rọ̀ agbára Báyọ̀ Adélábù tó ṣojú fún ààrẹ Tinubu níbẹ̀, òun ló ti ké sí àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti ríra wọn bí ọ̀kan ṣoṣo kí wọ́n sì fìmọ̀ ṣọ̀kan. Ó ní nípa ìdí èyí, ó ní ó dáhùn lójú o wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ òṣèlú APC ni ó darí rẹ̀ tí ó bá fi dínú ètò ìbò ọdún 2027 èyí tí wọ́n ti ń gbáradì rẹ̀, gẹ́gẹ́ bí Báyọ̀ Adélábù bó ti ṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ìpàdé ọ̀hún èyí tó wáyé nílẹ̀ Ìbàdàn. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar, òun ló ti sọ wípé tí wọ́n bá ju abẹ̀bẹ̀ òun sílẹ̀ àbí kí wọ́n jù sókè nígbà ìgbà, ó ní ibi pẹlẹbẹ náà ni ó máa mú lélẹ̀ o. Ó ní ọ̀rọ̀ tóun sì ń tẹnumọ́ nípa ọ̀rọ̀ Bọ́lá Tinubu tó jẹ́ ààrẹ wa, òun yóò máa tẹnumọ́, òun yóò sì máa sọ òdodo ọ̀rọ̀, nítorí pé olódodo kì í lẹ́nì, ẹni bá ń parọ́ fún àwọn ènìyàn ni wọn yóò máa rọ́ tìkẹ́tìkẹ́ tẹ̀lé o. Àtíkù Abubakar èyí tó sọ̀rọ̀ náà wípé ààrẹ Tinubu ti sọ àfojúnù àti ìmú nǹkan padà rọrùn nílẹ̀ yìí, ó ti sọnù, kò ní òye tó kún rárá láti darí orílẹ̀-èdè yìí pẹ̀lú bí ebi ṣe ń pagun lọ́gọ̀ àwọn ọmọlẹ̀ yìí tí púpọ̀ nù wọn tí wọ́n sì ń kúkú ebi àti ètò ìlera eléyìí tí ò fẹsẹ̀ múlẹ̀ dáadáa mọ́. Ó ní bẹ́ẹ̀ sì rèé tí wọ́n bá béèrè lọ́wọ́ Tinubu, ó ní yóò máa ní òun lo ìlara ni, ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbàgbé náà lópin ọ̀sẹ̀ tó kọjá yìí, èyí lọ́jọ́ Sunday, òun ni ọ̀gbẹ́ni Báyọ̀ Nọ́núgà, agbẹnusọ fún ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú tó gbé ọ̀rọ̀ kan jáde lọ́jọ́ àìkú Sunday wípé àìní àná òun lára ń ta o, ó ní ara níta Àtíkù Abubakar, bẹ́ẹ̀ sì rèé ó ní ó ń jowú gbígbóná ni nítorí pé ó ti fìdí rẹmi nínú ètò ìbò ọdún 2023. Ṣùgbọ́n nígbà tí wọ́n dá ìsìpadà fún iléeṣẹ́ ààrẹ látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí Àtíkù Abubakar, ọ̀gbẹ́ni Frank Shuaib, èyí tó gbé ọ̀rọ̀ náà jáde lánàá ọjọ́ Ajé Monday, sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ tí Àtíkù sì ń sọ náà ni yóò máa sọ. Ó ní Tinubu kò ní òye kankan rárá láti ìgbà tó ti débẹ̀. Ó ní gbogbo ohun jíjẹ àti ohun mímu ohun èlò ní orílẹ̀-èdè Nàìjíríà ń ló gbé owó lórí. Ó ní ìdá 40 ló fi wọ́n sí láàrin ọdún kan eléyìí tí Muhammadu Buhari tó kúrò lórí àlééfà. Ó ní kẹ́ẹ̀túwò àwọn ọ̀rọ̀ èyí tó òun máa ń tẹnumọ́ wípé Tinubu ṣé kò mọ ohun tó ń ṣe. Ó ní nínú oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí tí ṣe ọjọ́ kẹjọ nínú oṣù keje ọdún 2024 yìí ni Tinubu kéde wípé kò ní sí owó orí sísan lórí àwọn oúnjẹ kan bí ìrẹsì, ẹ̀wà, jéró àti àwọn nǹkan míì tí wọ́n máa kó wọ orílẹ̀-èdè Nàìjíríà fún odidi bí oṣù 6. Ó ní báyìí tí ẹ bá kà á, ó ní ọjọ́ tó ti ń lọ sí bí 100 òun mà ní wọ́n ti lò láti ìgbà tí Tinubu ti sọ̀rọ̀ yìí
tí wọ́n sì tí ìbẹ̀rẹ̀ ètò náà, èyí tó jẹ́ pé owó gọbọyè ní àwọn ènìyàn tó ń kó ọjà wọlé ni wọ́n san lórí owó orí ní owó àwọn ọjà tí wọ́n kó wọlé o. Àtíkù wá ní ẹ̀sìn ní Tinubu mọ tó ń ṣe, ó ní sẹ́ Tinubu ò mọ nǹkan tó ń ṣe, kò sì ní òye kankan bí tí nǹkó kéré mọ́tò, ó ló wá láti wá dáhùn tó darú lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń ti àgbékalẹ̀ ètò ìṣèjọba rẹ̀ èyí tó pè ní pọ́lísì. Ó ní pọ́lísì yìí kò lè ṣiṣẹ́ o fún orílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá rọ àwọn ọmọlẹ̀ yìí láti kún fún àdúrà kí wọ́n sì mọ ohun tí wọn yóò ṣe tí ó bá fi di ètò ìbò ọdún 2027 gẹ́gẹ́ bí Àtíkù bó ṣe dá ọ̀rọ̀ ń padà lánàá fún iléeṣẹ́ ààrẹ. Ọmọ oyè tó díje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́gbẹ́ òṣèlú Labour Party, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra Peter Obi, òun mà ló ti ké sí gbogbo àwọn ọmọ Ondo lápapọ̀ eléyìí tí wọ́n ń gbáradì láti dìbò àwọn gómìnà ní ọjọ́ sátidé ọjọ́ 16 oṣù kọkànlá ọdún tí a wà yìí láti túyáyá bóde kí wọ́n lè tẹ̀ka fún ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party èyí tó ń díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà fún àyípadà àtúntò àti ìmú ọ̀pọ̀lọpọ̀ aláìṣerere ìpínlẹ̀ Ondo ṣẹ o. Léléyìí èyí tó jẹ́ wípé púpọ̀ nínú àwọn ọmọ Ondo ni wọ́n ti ń pòǹgbẹ ohun rere, ṣùgbọ́n tí àwọn ìjọba èyí tó ń darí ìpínlẹ̀ náà tí wọ́n gbé ìwà tara ẹni nìkan bámúbámú ni mo yóò tí wọ́n gbé wọ̀. Peter Obi níbi ìjáde ìpolongo ìbò fún ọmọ oyè lábẹ́gbẹ́ òṣèlú náà ló ti sọ ọ́ wípé kí ni àǹfààní orílẹ̀-èdè tá a wà tí ọmọ orílẹ̀-èdè yìí kankan kò ní àǹfààní ẹ̀tọ́ sí nǹkan tó jẹ́ titi wa nílẹ̀ yìí. Ó ní bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ báwo láwọn ìpínlẹ̀ gbogbo bí wọ́n ti ń ṣe nù tán bá ti débẹ̀ tán wọn yóò ju ìpàkọ́ sẹ́yìn lórí àga ni tí wọn ò ní bìkítà lórí àwọn mẹ̀kúnnù èyí tó jáde tẹ̀ka fún wọn lọ́jọ́ ìdìbò. Peter Obi wá ní òun rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ondo láti fọwọ́sowọ́pọ̀ láti dìbò fún ọmọ oyè eléyìí tó gbígbá ìbò lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà kí wọ́n lè fi ìbò wọn kí wọ́n lè fi gbé wọlé o. Ó ní bí wọ́n bá ṣe èyí ó dá lójú gbangba wípé ìpínlẹ̀ Ondo yóò gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àwọn bámúbámú ni mo yóò. Ọmọ oyè ọ̀hún èyí tó ń lọ sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party Ṣọlá Ẹbíṣẹ́ní àti igbákejì rẹ̀ Dayọ̀ Awùdó láwọn méjèèjì yìí kí wọ́n rí dájú pé wọ́n fi ìbò wọn gbé wọlé o kí wọ́n lè mú ìpínlẹ̀ Ondo lọ sí ìpele tó kàn kí gbogbo mùtúmùwà ní ìpínlẹ̀ Ondo àti àwọn ọmọ kékeré àti àgbà tó fi mọ́ àwọn àgbẹ̀ opó àti àwọn adélébọ̀ tó fi mọ́ àwọn abilékọ gbogbo kí oníkálukú wọn lè jẹ mùkúntùn tó ń bẹ nínú ìjọba àwarawa. Àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkìtì eyín ilé ẹ̀kọ́ gíga fáfitì ti ìjọba àpapọ̀ èyí tó wà nílùú Adó Èkìtì olúlu ìpínlẹ̀ náà àwọn mà ní wọ́n ti fárígá báyìí eyín Federal University ti Ọ̀yẹ́ Èkìtì lọ́jọ́ ajé Monday ni wọ́n lọ sí olúlé iṣẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó ń rí sí àtúnṣe àwọn ojú ọ̀nà gbogbo láti lọ́ọ́ fi ẹ̀hónú wọn hàn lórí bí ojú òpópónà èyí tó wà ní àwọn agbègbè àyíká ilé ẹ̀kọ́ gíga fáfitì ìjọba àpapọ̀ ọ̀hún bó ṣe ti di kòtò ọ̀run tí gbogbo wọn sì ń fi ọwọ́ lẹ́rán tí wọ́n ń wò wọ́n eléyìí tí ò dùn mọ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún nínú o. Iléeṣẹ́ ìjọba àpapọ̀ èyí tó rí sí àtúnṣe ojú ọ̀nà FEMA òun ni wọ́n lọ bẹ̀ lánàá ọjọ́ ajé pẹ̀lú orin àti ọ̀pọ̀lọpọ̀ àkọlé ìléwọ́lọ́wọ́ láti lọ sọ fún wọn wípé àwọn fún wọn ní gbèdéke ọjọ́ 48 48 hours láti tún àwọn ọ̀nà náà ṣe. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ ohun tí ó ṣe ó ń bẹ ní ọkàn àwọn akẹ́kọ̀ọ́ náà. Wọ́n lójú òpópó ọ̀hún láti Ìfàkìtì lọ sí Ọ̀yẹ́ lọ sí Ìkọ̀lé wọ́n ní gbogbo rẹ̀ ló ti di kòtò ọ̀run. Ó kéré tán akẹ́kọ̀ọ́ 10 ni ó ti ní ìjàmbá ọkọ̀ tó sì ti di olóògbé láwọn òpópónà láwọn agbègbè yìí. Wọ́n ní kódà kan láìpẹ́ yìí lọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ náà eléyìí tó ní ìjàmbá ọkọ̀ tó sì kú lójú ẹsẹ̀ látàrí bójú ọ̀nà wọn ò ṣe dá. Wọ́n ní àwọn rọ ààrẹ Tinubu àti àjọ FEMA wọ́n sì fún wọn ní gbèdéke wákàtí 48 láti ṣe. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ bíkún ló lóko bí tàkúté ló lóko ìpàdé dàbọ̀ jàná ká tó rí awo yin awo.
ohun táwọn yóò ṣe ó ń bẹ lọ́kàn àwọn gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ náà bí wọ́n ṣe sọ nínú àkọlé àti ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra gbúpẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is. Nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn òṣèré adẹ́rìn-pòṣónú lórí ìkànnì ayélujára tó tún jẹ́ òṣèré sinimá àgbéléwò ní ilẹ̀ wa Nàìjíríà, ọ̀kan nínú obìnrin èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Kẹ́mi tí gbogbo èèyàn mọ̀ sí mọ́mì wa, òun mà ló ti sọ ìrírí rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwọ̀sí àti àwọn ìwà tó kù díẹ̀ káàtó tí àwọn ọkùnrin tí wọ́n ń bẹ lágbolé amúlùúdùn pàápàá jù àwọn tí wọ́n ṣe sinimá tí wọ́n fi ń lọ síwájú kan tó lè lò nínú àwọn eré ìtàgé àti àwọn sinimá àgbéléwò dédé. Gẹ́gẹ́ bí Kẹ́mi ti sọ̀rọ̀, eyín mọ́mì wa ó ní ojú ń rí tó lẹ́yìn àwọn ayàwòrán gbogbo, ojú ń rí tó lágbolé amúlùúdùn. Ó ní gbogbo àwọn ọkùnrin tí wọ́n ń bẹ níbẹ̀ ni wọ́n fi ìbásùn ni wọ́n fi ń lọ òun. Ó ní ọkùnrin mélòó lòun fẹ́ gbé ara òun sílẹ̀ fún láti bá òun sùn, léléyìí tó sì jẹ́ wípé ọjọ́ ọ̀la òun ó ṣe pàtàkì sí òun gan ni torí pé àwọn ni wọ́n ó ṣe afẹ́ẹ̀rí fáyàn, àwọn náà ni wọ́n yóò ṣe àrìnàkò fádìyẹ nígbà tí wọ́n bá bá ẹ̀sùn tán. Ó ní wọ́n máa fi ẹnu tẹ́ńbẹ́lú onítọ̀hún tí wọ́n yóò máa fi ẹnu yẹpẹrẹ rẹ̀ wípé ọmọ burúkú ni kò mọ́kọ̀. Gẹ́gẹ́ bí ọmọbìnrin náà bó ti sọ̀rọ̀, ó ní bóun bá ń wo àwọn ìwọ̀sí eléyìí tí wọ́n fi ń lọ òun, ó ní ẹ̀bùn tí Ọlọ́run fún òun ó ṣeé ṣe kóun má rí lò. Ó ní nípa ìdí èyí pẹ̀lú gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe yìí, òun láti mú ọkàn òun papọ̀ sí ojú kan ṣo ni. Bẹ́ẹ̀ sì ni tóun rántí ọmọ ẹni tóun ṣe àti ìdílé tóun ti wà. Ó ní ìwọ̀nba tó bá ṣeé ṣe òun á ṣe tóun sì ń bẹ Olúwa kó fi àlùbáríkà tó pọ̀ sínú iṣẹ́ òun. Olóhun wá rọ gbogbo àwọn ọkùnrin yìí láti ronú pìwàdà, bẹ́ẹ̀ sì ni ń ló rọ àwọn akẹgbẹ́ rẹ̀ obìnrin láti mọ ohun tí wọ́n ṣe nítorí pé tí onídìí bá bàjẹ́ tonídìí náà ni ó dà. Gẹ́gẹ́ bí mọ́mì wa bó ti sọ̀rọ̀ náà nínú ètò kan ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí wọ́n ṣe fún tó sì sọ ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ èyí tí àwọn obìnrin tí wọ́n ń dojúkọ lágbolé amúlùúdùn. Ó ní Ọlọ́run nìkan pẹ̀lú ìwà ìtẹ́lọ́rùn ló lè mú àwọn obìnrin ní ó lè mú wọn kọjá o láì fi ara kan ọkùnrin kankan lágbolé amúlùúdùn. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti tún gbọ́ wa nílé iṣẹ́ yìí, mú gbà ládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá, ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o.
fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.